بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربنا محمد بن عبد الله وعلى آله وصحبه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. أكي الله في النبي محمد صلى الله عليه وسلم. Kíkí tí mo kí ọlọ́run bá kọ́lọ́run bá kọ́mọ́sà ìgbà kíkí wa kọ́lọ́run bá kọ́mọ́sà ìgbà ẹ̀yìn wa. Oníbejì lọ́nà fẹ́ fi fídíò yìí lọ fẹ́ fi ṣe sọ̀kan di méjì ní fídíò yìí, ṣùgbọ́n mo kàn fẹ́ fi eléyìí fi ṣe àtẹ̀gùn fún gbogbo wa ni. Báyìí kò sì jẹ́ o lè ṣe pé a lè tètè rí gbọ́ a sì lè mọ́ sì lè ṣe díẹ̀ kí a tó rí, ṣùgbọ́n pẹ̀lú gọ́ọ̀lọ́run ọjọ́ Jímọ̀ ni mo ṣe fídíò yìí bí kí n ṣe déédéé ìgbà tí wọ́n fẹ́ fi ọba jẹ ní Ọ̀yọ́, ìyẹn Ọ̀yọ́ Mèsì. Ibi tí mo ń lọ pẹ̀lú ọ̀rọ̀ yìí òun ni wípé ṣe rí mo sọ kíní kan fún ọ̀pọ̀lọpọ̀ tó lọ́n bá ní kí wọ́n ti máa wo àwọn fídíò mi sẹ́yìn látìgbà tí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó ti bẹ̀rẹ̀. Mo ṣe ìkìlọ̀ tó pọ̀, mo ṣe ń ṣe pé torí pé kíṣẹ́ wa yìí kò lè ba ìyá láti pé ká sọ òdodo fún òdodo ọ̀rọ̀ fáwọn èèyàn wa wípé ọ̀rọ̀ Yunusa yóò dá nǹkan lẹ̀ ní ilẹ̀ Yorùbá generally. Ẹni tó bá dàbí irọ́ gẹ́gẹ́ pé ó ń gbà torí nǹkan ní ìsìn tó ṣẹlẹ̀ lọ́fẹ́ mọ́ sọ pé òun lòún rí náà rí òun ṣe kíní kan. Ẹ lọ rí check àwọn videos mi, ẹni tó bá fẹ́ my phone number is there ní bẹ̀rẹ̀ náà ni mo lò fún WhatsApp ní kí n send a link yẹn sí ẹ kí bí máa ṣe record ẹ I'll send it to you láti pé kẹ́ lọ rí wípé mo kìlọ̀ nígbà náà wípé ọ̀rọ̀ Yunusa àtẹ̀rí tí ẹ̀ ń fojú di pé Ògbómọ̀ṣọ́ ní problem ní tẹ̀ ní pé kọ̀ọ̀kan yín tí ẹ ò bá ṣọ́ra ọ̀rọ̀ yìí yóò da ogun lẹ̀, yóò da oríṣiríṣi bẹ́ẹ̀ òdìbà tá a bá yọ ìbọn síra wa ká tó wá pé à ń yọ ogun síra wa. Ogun gbọ́n mi ò gbà ó tó báyìí tó lórí mọ́ tẹ́mọ̀ lórí mọ́ pa àwọn ìtàn oríṣiríṣi tó yẹ pé àwọn ọ̀rọ̀ míì tẹ́lómi fi pamọ́ tó yẹ pé yóò mọ̀ mú jáde tó yẹ pé bí inú ọba bí tí ọba sì gbọ́ yín kìíní ó ṣòro kí inú kó tó lè bàjẹ́ tí ó máa jẹ́ ìbànújẹ́ ọkàn tí kò jìn sí ìjókòó àlàáfíà kankan ní àárín ara ẹni léyìí tó jẹ́ pé ilé ayé gan fúnra ara rẹ̀ is seeking for peace. Ilé ayé fúnra ara rẹ̀ ayé gan fúnra ara rẹ̀ ń wà àlàáfíà kálẹ̀ káàkiri. Mo rántí pé nígbà tí àwọn òyìnbó tán kó àwọn aláwọ̀ dúdú tán kó wọn lẹ́rú tán ṣe gbogbo ẹ̀ tí wọ́n gbà kan súnmọ́ nígbà tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa fẹ́ àwọn aláwọ̀ dúdú, àwọn náà bẹ̀rẹ̀ sí máa dìde láti máa jà fáwọn aláwọ̀ dúdú. Nígbà náà àtàwọn ọmọ tán lọ rí change àwọ̀ wọn tán nítorí pé káwọn nìkan lè bá jẹ́ àtẹ́wọ́gbà láàrin àwọn òyìnbó, wọ́n change àwọ̀ wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nígbà tí gbogbo rẹ̀ tó dàrú wọ́n padà wá wọ́n ní we are the world. Wọ́n padà lọ rí ṣe àjọṣepọ̀ akọrin pọ̀ ní àsìkò ìgbà náà pẹ̀lú Michael Jackson kí Ọlọ́run kó ṣe àtẹ́wọ́gbà òkú rẹ̀. So kí ní ibi tí mò ń lọ gẹ́gẹ́ níbí ni pé mo kìlọ̀ nígbà náà ìkíní tí mo fọ̀ sí torí pé analyst ni mí kó tó dìgbà yìí politically sport and everything nǹkan tí Ọlọ́run ní kí ó ràn mí lọ́rùn láti mọ̀ ṣe ni most of this little àwọn ẹlòmíì tó yẹ pọ̀pọ̀lọpọ̀ ti di content creators nísìnyí. I think I want to believe wípé mo encourage ọ̀pọ̀lọpọ̀ nínú wọn lọ́pọ̀lọpọ̀ gbangba mi gan kó tó di pé màá lọ rí wọnú ọ́fíìsì mi màá tètè lọ rí bá wọn ní studio wọn á lọ rí ṣe one or two things láti fi put okòrò tí jẹ́ channel wọn kó máa grow. Àwọn ìmọ̀ràn tí wọ́n bá ní ìgbà míì tó bá ká mi lágbọ́n bá ní mi ò lọ wọ́n wà bá mi ní ọ́fíìsì láti jókòó ní wọn ṣáà mọ̀ ṣe títí tó fi jẹ́ pé àwọn television stations náà bẹ̀rẹ̀ sí máa invite mi láti lọ rí wọn ṣe one or two things. Yóò jẹ́ tuntun lójú irú títí ẹni torí pé tí wàhálà ọba délẹ̀ tí wàhálà Ògbómọ̀ṣọ́ ọba délẹ̀ ìwọ yìí gan fúnra ara rẹ̀ bóyá omi lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ẹ̀tàn wò mí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan tí wọ́n pè ní YouTube kódà ẹlòmíì kan ní Facebook nígbà tó di bọ́rọ̀ wá délẹ̀ báyìí lójú pété ọjọ́ kí n fẹ́ kán mọ́ lu tèmi torí pé mi náà máa gbọ́ nǹkan máa rí nǹkan bẹ́ẹ̀ náà lẹ́lòmíì fi ṣẹlẹ̀ sí mọ́ nǹkan tá à ń pè ní WhatsApp tó bẹ̀rẹ̀ sí mọ́ lu wàhálà ló bí gbogbo eléyìí tó kálukú fi wọn rí pé bí nǹkan ṣe ń lọ bí nǹkan ṣe ń lọ tẹ mo fẹ́ kẹ́ lórí fojú inú kẹ́ lórí fi nǹkan tó wà lẹ́yìn dáadáa
ẹ rí i pé nígbà tó rí i pé Yunusa dé Ògbómọ̀ṣọ́ tán ẹ rí i pé nígbà náà ni ogun lágbájá gbọ́ tiẹ̀ wọn gbọ́ tiẹ̀ Ìlọrin sọ̀rọ̀ burúkú sọ́nù Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀ṣọ́ ń ṣe sùúrù fún wọn ò fún wọn lé sí wọn wò níwò pé Ògbómọ̀ṣọ́ òkèwù ni àbí wọn ò yá kínní ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ sí mọ furasí tí ń lọ àwọn Ìlọrin náà tó fẹ́ mọ pọn Yunusa gbà náà gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí mọ yẹra bàbá wa ọba Ìlọrin Ọlọ́run bá yọba wa lọ́ra ẹ̀mí tó pọ̀ Ọlọ́run bá lọ́ra ẹ̀mí bàbá wa Sànú Ṣéhù kò sí nǹkan kan yín kankan tọ́lọ́run bá tí ó di kọ́ bàjẹ́ pẹ̀lú Ọlọ́run torí a kìlọ̀ fáwọn gbogbo àwọn eléyìí lábẹ́nu pé yín tẹ́ fẹ́ mọ dá sí kí sọ bá o aṣọ fún gbogbo bàbá Sànú Ṣéhù pé ẹ sọ fáwọn àfáà tó wà ní Ìlọrin ẹ jẹ́ ká lọ rí wà very careful pẹ̀lú nǹkan tó wà ń lẹ̀ ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ̀wọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ èmi yìí mo ṣe kíní yẹn lábẹ́nu mo ṣe lábúnú ẹ̀tún bí wọ́n léèrè kì í ṣàwọn nìkan ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí máwọn Labib a deliberate pẹ̀lú wọn àjọ sọ ọ̀rọ̀ káàkiri pẹ̀lú àwọn Labib tó yẹ pé àwọn Labib náà padà wá discover pé kíní yìí nígbà tí èsì pé àwọn fẹ́ jókòó ní ìjókòó pé content creating kí èsì bóyá orí internet làwọn ti fẹ́ máa jẹun Ọlọ́run ti ṣe ìgbé ayé rọrùn fáwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ already kí làwọn fẹ́ mọ̀ ṣètò pé ọ̀rọ̀ tí ó tọrọ làwọn ò gbé lórí ṣọ́wà dá wàhálà lẹ̀ gbogbo wọn fura sí wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ jáde yọ ọwọ́ wọn àtẹsẹ̀ wọn kúrò tẹ bá rí tí ẹ bá gbọ́ tí ará Ìlọrin kan bá jáde ní ìsìn tó bá takò ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ó wà very hard ó dìgbà tẹ bá rí pé Yunusa bá fẹnu kọ tó bá lórí rọ́ọ̀lù wọn inú ó tó ṣẹ̀ wá jáde èyí tọ́kàn jẹ́ pé kankan tó aláti pé kankan correct insinuation kẹta tẹ fẹ́ connect line ẹni pé by the time tó máa fẹ́ mọ connect ọ̀rọ̀ kan fẹ́ mọ bá Yunusa wò níta wàá fẹ́ mọ sọ fún ọ ní pé ẹ mọ̀ rí Yunusa gẹ́gẹ́ bí ọmọ Ògbómọ̀ṣọ́ kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́ pàápàá dípòdípò pé ọ̀tẹ̀ wá fi jẹ́ pé bóyá ọmọ inú ni Ayédára àti mọ̀ sọ fún wa mo kìlọ̀ nígbà náà fún gbogbo àwọn ilẹ̀ Yorùbá mo ní ẹ̀yin Yorùbá ẹ jẹ́ ká lọ rí sọ́ra ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ yìí ẹ jẹ́ kí gbogbo akájọ pawọ́pọ̀ ẹ jẹ́ kájọ wò ó káwo lọ́tún káwo lósì ṣé n tó ń ṣẹlẹ̀ yìí sórí bẹ́ẹ̀ sí kò rí bẹ́ẹ̀ ṣé kìí ṣe tó lè dógún lẹ̀ ní ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká lọ rí wà very careful mo pariwo ìgbà tí mo rí pé mo ṣe fẹ́ mọ ṣe ọdẹ dàbí pé àbíkẹ́ni ìfẹ́ mọ fi kíní fi create problem lábẹ́nú fáwọn ìlú mi ní kankan mo yẹra nígbà tí àwọn Ìṣẹ́yìn tán kọ́ àwọn ọmọ wọn kan jáde tán ní káwọn mọ̀sùlùmọ̀ pé Ìṣẹ́yìn ò lè dídí rán mọ́ pé kọ́ lọ́ọ́ rí mọ́ bí èbú táwọn afá kan jáde tán fẹ́ mọ́ sọ ọ̀rọ̀ nísọkúsọ wọ́n ti lọ rí pa àwọn ìtàn tí kò ṣe pa fọmọ kékeré tẹ́mi sọ pé láàrin ìmáàmù àwọn nínú ìtàn ó fi hàn pé ìmáàmù ìlú àwọn àti ọba àwọn wọ́n jọ lérí síra wọn ní ọjọ́ kan wọ́n sì jọ fúnra wọn níjọ́ méje ìgbà tíjọ́ méje yẹn pé ọba jáde tóun fẹ́ máa lọ mọ́sálásí òun fẹ́ bí mọ́sálásí nílọ àdúgbò nílọ gẹ́gẹ́ bóun náà ṣe ṣe wáàzí rẹ̀ mo ní rẹ́kọ̀dì yẹn nínú one of my videos tí mo kọ́ọ̀tì wọn bá tí mo kọ́ọ̀tì nínú ọ̀rọ̀ tó sọ ìfi sọ pé nígbà náà ó fi ń threaten ọba tiwa ni nígbà náà nígbà náà àwọn wá wọ́nu ọba yẹn nígbà náà àwọn èèyàn wá ń sọ fún ẹ pé Imam ọba tá ẹ sọ pé kò ní kí jímọ̀ tí ń bọ̀ àbí kò ní tó jímọ̀ tí ń bọ̀ àwọn ọmọ gbúrò rẹ̀ ọmọ jáde wọn ní ìmáàmù wa fi ń sọ fún ẹ pé ṣílẹ̀ ti sú náà ni tó bá gbélé bá ti sú ni lẹ́tọ́ sọ pé nǹkan táwọn sọ àbí nǹkan táwọn ṣe ní òṣẹ lẹ́nu kan agbádá ni ọba fẹsẹ̀ kọ́ lọ́ba bá ṣubú lọ́ba bá kú gẹ́gẹ́ bó ti ṣe wí lẹ́nu tó pìtàn Ìṣẹ́yìn nígbà náà kí ní ẹ̀yà mi lẹ́nu mo sáré pé ẹnìkan tó jẹ́ pé ẹni mi tẹ́yìn pẹ̀lú ìtajọ ṣeré dàgbà ní north lágbájá ń gbọ́ ìmáàmù ìlú yín ló pa ọ̀kan nínú àwọn ọba yín nínú àwọn ìtàn tán mú wá kí ṣe gbogbo nǹkan mi ló bí kíní yìí o wọ́n fẹ́ sọ̀rọ̀ àsọdùn ní àwọn ọmọ Sàláfì yẹn ni o àwọn ọmọ oníṣòkòtò lókè o wọ́n fẹ́ sọ̀rọ̀ àsọdùn wọ́n ti wá lọ rí mú àwọn ìtàn tí ò yẹ nínú ìtàn wọ́n ti kì í bọnú ìtàn láti fẹ́ sọ pé bóyá wọ́n fẹ́ fi dẹ́rù bọ Ògbómọ̀ṣọ́ àbí dẹ́rù bọ ọba ń pé àwọn àfáà ní nǹkan burúkú lọ́wọ́ o wọ́n ní kọ́mọ́dé pé wọ́n pa ohun tó wọ́n bá jẹ́wọ́ kó lójú ọ̀rọ̀ Yunusa o in tán fẹ́ fi ìtàn yẹn tán fẹ́ fi ṣe nígbà náà nìyẹn àwọn ọ̀nà wọn àìsàn ní tẹ́lẹ̀ halẹ̀ mọ́ nǹkan kan àdákẹ́ ìyẹn kúrò níbẹ̀ gbogbo táìmì náà mò ń sì ń kìlọ̀ èmi yìí kan ṣoṣo yìí ń sì ń kìlọ̀ fún ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká lọ rí fura o ẹ mọ̀ wo ní wo mùsùlùmí sí mùsùlùmí nìkan ní ẹ̀yin kírísítẹ̀nì ẹ̀ dìde sí lọ́rọ̀ yìí o torí pé wọ́n mọ̀ wo bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ fẹ́ dájẹ́ ẹ̀sìn kalẹ̀ ní tí mo kọ́kọ́ sọ síwájú nìyẹn kó tó di pé wọ́n padà wá gbé sójú wípé ìjẹ́ ẹ̀sìn náà ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ yìí náà fẹ́ fi dálẹ̀ pé kọ́lọ́mù bá kọ́ bá wa lọ́rọ̀ ẹ̀mí wa ọba Gandhi
Afọlábí Ọláoyè Olúmọgẹ́gẹ́ kẹta, kábíyèsí o kábíyèsí o kábíyèsí o imperial majesty, Ọlọ́run bá kí ó jẹ́ kí wọ́n lò pẹ́pẹ́. Ọlọ́run ló fún wọn lọ́gbọ́n àti làákàyè àti òye àti ọlá tí wọ́n ń lò láti fi máa fi túkọ̀ ìlú, ṣùgbọ́n tí kì í bá ṣe bẹ́ẹ̀, ọ̀rọ̀ yìí ọ̀bá ti bí nǹkan míì kò ní í mọ ní Ògbómọ̀ṣọ́ nìkan, yóò kárí yóò kákó ni. Níbẹ̀ náà lágbé ti rí nígbà náà nígbà tá a fi ń pariwo wípé wọ́n gbé ọmọ kan dìde láti Ìwó, eléyìí wọn tẹ̀ tí ìjáwọ́ dé sí ó sì dùn torí pé nǹkan bí last week or so wọ́n sẹ́ndì fídíò rẹ̀ sí mi ò tí ì ní time ẹ̀ torí pé kí ni n tí èdè kí n lè fún un lésì láti wà jẹ́ èmi ò fún lésì torí pé àtòun àtàwọn èèyàn bí irú tiẹ̀ mo ti fẹjọ́ wọn sùn Ọlọ́run, torí pé mo ti fẹjọ́ wọn sùn Ọlọ́run tó bá ní mo fẹ́ mọ̀ sọ pé ó tún bú mi ó tún ṣe kí ni mò ń gbìjà ara mi nu, mi ò jẹ́ kọ́ lọ́wọ́ bá kó gbìjà mi mọ́ nìyẹn. So nígbà mo ti lè ṣe yẹn mi ò máa ń rẹ̀ ló jẹ́ kí n mọ̀ wọ́n ló jẹ́ kí n sọ fún pé ṣe tẹ́ báwọn ẹ̀kọ́ bá fẹ́ ṣe lórí ọ̀rọ̀ rẹ̀, àwọn tó fẹ́ ṣègbésẹ̀ tí múra àti ṣègbésẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ náà Ọlọ́run bá yóò fún wọn ṣe. Ẹlẹ́rìí lèmi ọ̀jẹ̀ lẹ́niwẹ̀ nínú gbogbo àwọn ọ̀rọ̀ tó gbé mu láwọn fídíò tí mo ti fi counter gbogbo àwọn nǹkan báyìí tí wọ́n ń ṣe. So ibi tí mo wá tún wá lọ níbi ní ìsìn pé mo sọ fún àwọn ilẹ̀ Yorùbá ń gbà náà pé jẹ́ ká lọ rí ṣọ́ra pẹ̀lú ní àjò tá fẹ́ mọ nìyí o, tí ì bá ṣe bẹ́ẹ̀ ọmọ yóò lọ rí dá wàhálà rẹ̀ tó pé kí ní yóò lọ rí ran ilẹ̀ Yorùbá ni. Àwọn èèyàn wa wọn ò gbọ́ kátó wí kátó fọ̀ wọ́n ṣe ṣídìí gangan ní wọ́n lọ rí gbé Supreme Council for Islamic Affairs wọ́n lọ rí gbé wọn wá nígbà wọn ó gbédé àwọn ò lè jókòó s'Ògbómọ̀ṣọ́, Ìlọrin náà lọ jókòó sí wípé ká wá dá sọ́rọ̀ Ògbómọ̀ṣọ́, nígbà wọn ó jókòó sí Ìlọrin àti mọ̀ kéfé kí ni àwa ti mọ̀ pé fake ni, somebody like me mo ti mọ̀ pé fake ni, mo sọ fáwọn èèyàn wa pé fake ni, but àwọn kan ń jẹ lábẹ́ bẹ́ẹ̀, àwọn kan wọ́n ń jẹ lábẹ́ tí ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ìdí bá ń ṣe sọ̀rọ̀ yìí ni tí wọ́n ń jẹ lábẹ́ bẹ́ẹ̀. tó bá sọ pé fake ni asásán pé wọ́n ti gbọ́ pé mo ti ní fake ni, ìgbà tán fẹ́ lọ sí Ìlọrin wọ́n make sure pé wọ́n yọ orúkọ mi kúrò nínú àwọn èèyàn bí 70 tó ní láti represent Ògbómọ̀ṣọ́ ń gbà náà, àwọn 35 látọ̀dọ̀ àwọn tó mọ̀ tó sọ pé tó mọ̀ pé inú ṣe ìsọmọ ìlú àtàwọn ilé àti ìdílé o àtàwọn tó ń tán lẹ́rìí lórí pé kì í sọmọ ilé 35, àwọn tó mọ̀ pé ọmọ ilé àwọn ìtàn ọmọ ilé àwọn ni àtàwọn tó tún fẹ́ ṣe lẹ́rìí fún wọn 35 wọn ní kán lọ. Ẹ ò lè believe pé wọ́n exempt orúkọ mi, wọ́n yọ orúkọ mi kúrò, èmi gan wà lẹ́yìn àgbo ni. nítorí tó bá rí fídíò tí mo ṣe rí ìlú nígbà tó mo sọ pé òjò ń rọ̀ òjò tí ń rọ̀ lé wọn lórí ṣe wẹ́lẹ́wẹ́lẹ́ gbogbo tó ń ṣe nínú ilé ilé mi ń bọ́ níta, so mi ò mind. Àwọn tó ń ṣe irú iṣẹ́ burúkú yẹn di sìn lórúkọ pé wọ́n wà pẹ̀lú ìlú náà ni lájọ́ ṣe pẹ̀lú Ọlọ́run tó àṣírí wọn, a ó padà sórí ọ̀rọ̀ wọn pẹ̀lú Ọlọ́run gbà tó bá yá. So kí ni mo fẹ́ sọ ní nígbà náà ni pé lásìkò ìgbà náà ti lọ employ service àwọn tó fẹ́ bá wọn ṣe láti ọ̀dọ̀ Sultan. Èmi sì mọ̀ pé rọ́ ni wọ́n pa ọmọ Sultan ni as alleged, but níjọ́ tí ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá fi arrest mi lórí wípé mo sọ̀rọ̀ bàbá Saka Balógun wípé bàbá Saka Balógun ò ní jẹ́ Balógun kankan tí mo ń wí fún wọn pé pẹ́ lè ṣe báyìí kẹfì lóun fi jẹ nǹkan kan àfi tẹ́ bá yíwá yín padà kankan tí mo sọ nígbà náà, wọ́n arrest mi níwájú ACP níjọ́ náà. Bàbá Saka Balógun fẹnu ara wọn fi sọ níjọ́ náà wípé Olóyèdè wípé student àwọn ni àwọn làwọn sọ fún wípé kó dá sí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́. Mo rò pé ìyẹn náà lòun náà rò tó fi set up àwọn committee wọn tó fẹ́ set nígbà náà tó fi ṣe léyìn láti wọn fi fake wa, so wọ́n ti fẹ́ mú àwọn kankan láti ilẹ̀ Haúsá láti fẹ́ gbélé Ògbómọ̀ṣọ́ lórí, ṣùgbọ́n gbà náà àpariwo jáde. I still have the video yẹn wà online tí mo ti sọ pé fake ní kíní yẹn. Nígbà náà àwọn ayé ò bá wa gbọ́, nígbà tí wọ́n tún dìde àwọn ayé ti hard dìde, àwọn náà sáré tí wọn, àwọn tí Ìwó wọ́n gbé sẹ́ẹ̀tì wọ́n gbé committee tí wọ́n náà dìde wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe. Mi ò yé pariwo ló jẹ́ kí n dàbí aláṣejù, mo bẹ̀rẹ̀ sí máa sọ kiri pé ó ṣe báyìí kára tàrí báyìí bí àṣírí igi ogun sẹ́ẹ̀tì rí pé sẹ́ẹ̀tì àkọ́kọ́ nínú ọ̀rọ̀ tí mo sọ ní ẹ̀wọ̀n àkọ́kọ́ ní pé gbogbo ilẹ̀ Yorùbá ni mo sọ fún mọ́ wọ́n láti pé ká lọ rí sọ́ra pẹ̀lú ọ̀rọ̀ Yunusa níbi tọ́rọ̀ Yunusa ń bọ̀ wáyé. Akọ̀ a ò gbọ́ ní gbogbo ilẹ̀ Yorùbá tí mo wọ́n nígbà náà, nígbà tá akọ̀ tá àgbọ̀ nígbà náà kọ́mọ́dà bí sọ lẹ́nu wọn mẹ́nu kúrò ń bẹ̀ bóyá wọn popularity ni àwọn kan sì kúkú ti wà mẹ́ta sọ pé Yorùbá nation Oòduà nation, mo tún fi ṣe kíní nígbà náà tí n tó lè mú tí nation wá fi lè work àfi báyìí ni. Àwọn kan tó wá wọlé sí ọ̀rọ̀ ṣẹ̀ríà lára àfẹ́sẹ̀ ṣẹ̀ríà ni mo ní ṣẹ̀ríà ò lè work nítorí mú tí ṣẹ̀ríà fi lè work báyìí ni
in ló jẹ́ káwọn Yunusa kan sáré lórí regulate àwọn ṣẹ̀ríà kan tó ní gbogbo ọ̀nà tó bá fi lè ṣe láti fẹ́ fi fọ́ọ̀sì nǹkan kalẹ̀ lé wa lórí l'Ógbómọ̀ṣọ́ ìní wọ́n ń ṣe. àwọn ta ni wọ́n jọ constitute kìíní ẹ̀, àwọn ta ni wọ́n jọ lórí ṣí. adúgbò fọ́nà pé bàbá wa Saka Balógun náà ń bẹ náà tó jọ ṣí kìíní ọ́fíìsì ṣẹ̀ríà àwọn yẹn nígbà náà. mo ń bọ̀ wá mo ẹ̀ sì gẹ́ẹ̀tì nǹkan ibi tí mo ń lọ mo wá kí nígbà náà wọ́n kọ̀ wọn gbọ́ sí mi lẹ́nu bí kí ogun ṣe dé nìyẹn lọ́ba dé lọ́ba wá tó láì àwọn kan fún wa l'Ógbómọ̀ṣọ́ níjọ́ tán náà wọ́n celebrate 3 years Yunusa mọ iye ọdún tí fi ń lo kálẹ̀ káàkiri mọ iye ọdún tí Ànábì Musa tó fi lu dàkó ni sẹ́yìn wá ní kífìrà ọ̀nà kọ́mọ̀ jábọ̀ so yóò mọ ka numbers of kíníkan gbogbo nǹkan tí ó bá fi mú history yóò sá níjọ́ tí ó bẹ̀rẹ̀ ó dẹ̀ ní expiring date in táwa mọ̀ ni pé we are going to write a very good history about what is happening tí gbogbo ayọ́ bá wa kà tí gbogbo ayọ́ bá wa rí àti tí wọ́n rí lọ́wọ́lọ́wọ́ báyìí táfi mọ̀ mọ̀ pé a sọ̀rọ̀ nígbà títí wa. So what I'm saying in essence ni pé igi ogun bá tọ́ ọ̀rọ̀ ó fi ọ̀rọ̀ Yunusa ó fi bá relationship pẹ̀lú Báṣọ̀run àdínì ti ilẹ̀ yóò ti ìlú Ògbómọ̀ṣọ́ ó fi bàjẹ́. So gbogbo time yẹn ojú kòkòrò wọn nígbà náà ni pé as alleged nígbà náà lábẹ́nú ni pé as alleged gẹ́gẹ́ wọn ṣe ń wí nígbà náà ni pé ó possible kò yẹ pé òun náà fẹ́ du Ìmáàmù Ọ̀yọ́. So irú àwọn tó support Yunusa tó fi dúró débi tó dúró dé yìí àtàwọn olówó ni àtàwọn lágbára yẹn tóun bá fi lè support Yunusa nígbà tí tóun náà bá dé wọn lè support wọn. So a ti bẹ̀rẹ̀ sí máa pariwo pé torí pọ́fẹ́ jẹ ìmáàmù ní obìnrin kankan fídíò wà kìí ṣe nǹkan tuntun ẹ lórí check lórí láìní ẹ ó bá lábá sọ. So nígbà náà wọ́kàn bẹni tó láti Ọ̀yọ́ ń bẹ̀ tó wọn tó ń ṣiṣẹ́ tíátà ń ṣe àwọn tí rírú ìmáàmù yẹn rí tó bá sàlù alábàá ẹfẹ̀ lè bá góòlù ń bẹ̀ tó bá forí kanlẹ̀ báyìí ẹ sì fẹ́ lè bá nàbí bẹ̀ ẹfẹ̀ lè ṣe kìíní wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n Yunusa wọ́n wá sí mọ́sálásí wọn ṣe kìíní not until tí Yunusa lọ rí ewu ìwà àbùkù lójú rẹ̀ gangan nínú mọ́sálásí tó máa ilé yìí àbùkù yìí ti pọ̀jù ṣe bí lójú ọba Ọ̀wọ́adé àti orúkọ rẹ̀ ti jẹ́ Igi Ogun gbogbo wọn lójú wọn náà ti ń rí níjọ́ tí Yunusa jókòó tí ń kí ọba Ọ̀yọ́ ní 9 mẹ́wàá lórí ìjókòó tí kò ṣe àpọ́nlé kankan fún ọba Ọ̀yọ́. ẹ wá ní wọ́n downgrade ọba Ọ̀yọ́ ẹni tẹ́yìn ń pọ́n kálẹ̀ káàkiri ọmọ àparò tẹ́ ń pọ́n kálẹ̀ káàkiri ebi lójú yìí ló ti ń downgrade ọba Ọ̀yọ́ ló ti ń downgrade ọba Ọ̀yọ́. gbogbo ọ̀rọ̀ tó ń sọ lórí ìjókòó ló ti sọ gbogbo ọ̀rọ̀ tí ń sọ bí ìgbà tó ń bá ẹgbẹ́ rẹ̀ sọ̀rọ̀ támájẹ ẹ̀jẹ̀ ìrọ̀ lọ́jọ́ orí ipò ti yàtọ̀ síra wọn àyè kálukú yàtọ̀ síra wọn. ebi Igi Ogun náà ló gbé Yunusa wá tó fi tí Yunusa tó fi rẹ́ẹ̀kì Ọ̀yọ́ lójú gbogbo ayé. ẹ wá ní wọ́n jẹ Ọ̀yọ́ Mèsì ẹ wá ń larí mọ́lẹ̀ nígbà tí wọ́n ń tú ìlú Ògbómọ̀ṣọ́ ebẹ́ ń pàtẹ́wọ́ fún ìlú Ògbómọ̀ṣọ́ tíyín náà ló dé bá yín o tíyín ló dé bá yín o. ẹ wá dé nísìn ẹ wá ń pariwo àwọn tó jẹ́ pé wọn ò jẹ́ kálàáfíà kó jọba nílùú Ògbómọ̀ṣọ́ ẹ wá sọ pé àwọn náà lẹ́kún fẹ́ lò lọ́dọ̀ yín láti pé kí wọ́n má fi Ọ̀yọ́ Mèsì kí wọ́n fi jẹ Ajagungbadé 1 ẹ wá ní kí wọ́n má fi jẹ pé gbogbo tẹ́ bá fẹ́ ṣe nínú tíra ẹ ò ṣe tíra náà fún Yunusa lórí pé kára àgbo mọ́ lè sọ̀rọ̀ mọ́ tíra yóò mú everybody bọ́bá tiẹ̀ mú everybody wà láì kò mú mi tọ́lọ́lọ́wọ́ lè ṣe ẹ wo ayélujára ti kọrin kan ní ẹni tọ́lọ́run bá ṣe tán láti yọ àgbàdo tọ́lọ́run bá fẹ́ la ẹ̀mí ẹ ó ti rẹ ẹ tún gbé sórí iná níwọ̀nba tẹ́ bọ̀ ẹ ó gbé lọ sí ojú ẹ̀rọ wọ́n lọ rèé lọ tẹ́ fẹ́ fi sògì ẹ tún gbé wálé ẹ tún ṣẹ́gì ẹsẹ̀ ẹyọ ìrí ìdànù ẹ sì tún wá padà mọ wo ẹ̀kọ́ ń bà míì tẹ́ tún wá tún àmọ̀ bá gbàgbé nínú rẹ̀ ẹni tọ́lọ̀ fẹ́ yọ nínú gbogbo ogun tuntun yẹn náà ni tó ń torí náà ti gbogbo rẹ̀ ẹ̀yin náà lẹ́tù padà tún wá yọ báyìí nínú kẹ́ẹ́jẹ́ tàbí kẹ́ẹ́tù fẹ́ kan sọnù yóò tún padà gba àlàáfíà náà ni yóò sì pass through gbogbo orí lẹ́yìn
ẹni sọ pé kò wọnú ẹ́ńjìnì ọjà síbi kan jáde bẹ́ẹ̀ náà lọ́wọ́ ṣe máa protect àwọn tó bá dúró ti òdodo tí wọ́n mọ̀ bọ́ síbi tí wọ́n mọ̀ bọ́ síbi tí ó sì fi máa lọ bẹ́ẹ̀ ṣe máa rí tẹ́lẹ̀ ní mọ́ bí nǹkan ṣe ń lọ. mo wọ́n nígbà náà igi ogun Yunus ò ṣe é pọ́n o mi ò wá ṣe bẹ́ẹ̀ lásán mo wá sọ fún ọba Ọ̀yọ́ mo ṣe fídíò mo tún padà tó tún fídíò yẹn repeat láti pé nígbà wọn fẹ́ yan ìmáàmù ẹ lọ́ọ́ lè ṣọ́ra o ẹ má fi Ògbómọ̀ṣọ́ ẹ má fi tayín o kẹ lọ́ọ́ lè ṣọ́ra ẹ lórí ìgbẹ́tẹ́ bá fẹ́ ṣe lórí ìgbẹ́tọ́ wà lẹ́yìn o torí pé ẹni tó bá pọn Yunusa ìpọn púpọ̀ lẹ fẹ́ pọn o ibi tó fẹ́ lé yín lọ eré tí ó mú yín sá kì í ṣeré kékeré ẹ wá wo bí igi ogun bó ṣe ń kọ́ mí ti ara rẹ̀ lórí ọ̀rọ̀ Ọ̀yọ́ àṣírí tó pamọ́ láàrin ara wọn tọ́jọ́ ń lò fúnra wọn láàrin Ògbómọ̀ṣọ́ sẹ́rí gbé bí igi ogun ti ṣe sọ́jà rí màá wá tá màá wá fídíò yẹn mo ní fídíò yẹn mi ọ̀kan ní tí à ń lónìí Jímọ̀ ọdún kan ni láti pé kí n fi síbi ìkẹ́gbọ́ níbi tó ti ń sọ pé Ṣèyí Mákindé kún àwọn lọ́wọ́ lórí ọ̀rọ̀ Yunusa láti pé kọ́ wọn ṣe nǹkan tí ń ṣe lọ àwọn tó ń lórí ṣàdúrà ní Mẹ́kà àwọn tó ń ṣe gbogbo rẹ̀ torí náà wọ́n wá tó wáṣẹ̀ tó wá rí gbẹ̀yìn padà wá láti sọ pé bàbá wa Sàká Balógun ẹ bá wọn lọ́wọ́ sí pé wọn ò gbọdọ̀ fi Ajagungbadé àkọ́kọ́ jẹ ní ìlú Ọ̀yọ́ àwọn fi ogun tògbómọ̀ṣọ́ lẹ̀ tí wọ́n dálẹ̀ tí ò rí yanjú láàrin ara wọn nínú ìlú wọ́n wá láwọn nìkan wọ́n á lọ rí gba àwọn lẹ̀ Balógun kúkú ni wọ́n kan wọ́n á lọ rí ìjà àti igi ogun àti Balógun náà fẹ́ jọ lọ rí ìjà ogun níwájú gọ́fúnà ìgbé nígbà tó yẹ pé gọ́fúnà náà àwọn jọ wà ní lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ as alleged ẹnu ara ẹ̀ ló fi sọ lórí fídíò wípé n tó fi mú gbogbo tó fi ṣe tí mo fi rí ìmáàmù kìíní yọ nǹkan kan eré abájọ tí wọ́n fi ń sún kéèsì anyhow òun ló sọ bẹ́ẹ̀ náà it's not our own saying so ẹ̀yin wá lélu pé lélu dé àbùkù láti lọ rí máa da ìlú kan rú kí ti yán mọ́ báyìí igi ogun fi odidi Ọ̀yọ́ sílẹ̀ ní ọ̀rọ̀ tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ lọ́rọ̀ àwọn lọ́balọ́ba wọ́n sì gba ọ̀nà kọjá gba express wọn kọjá wọ́n sì lọ rí bá ọkọ̀ rẹ̀ ti jẹ́ Olúgbọ́n wọ́n sì lọ rí bá Olúgbọ́n lálejò torí pé wọ́n rí pé Olúgbọ́n àti Kábíyèsí they are not in good term láti fẹ́ fìwà ogun wọn hàn. These are the people tó máa preach wípé ẹlẹ́bọ ò dá oníkíní kan ò dá Olúgbọ́n sì ti sọ fún pé ìyàwó òun ni pásítọ̀ òun bẹ́ẹ̀ ti ṣe rí òun yìí o ìbílẹ̀ lòun agreed tó ń ti bẹ́ẹ̀ náà ọba Ọ̀yọ́ oníṣàngó ni ó farabalẹ̀ ṣe gbogbo ohun pẹ̀lú ọba Ọ̀yọ́ náà jọ ń wọ̀ yín wọlé ọ̀dà mi pé tó ń bá kí àdísì ọba Ọ̀yọ́ ní òtù tàbí tábà ẹ̀yìn ọba Ọ̀yọ́ bá kí àdísì òun ní òtù torí bo ni ìrìn àjò ti pa wọ́n pọ̀ lójú ọ̀nà ti tẹ̀sìn lójú ọ̀nà ti tìlú lójú ọ̀nà ti tìlú náà ẹ ò wá nímọ̀ràn tó dáa tẹ́ fẹ́ fún Ọwọ́adé ó wá ń tẹ́ lọ́tún ó wá ń tẹ́ lọ́sì ẹ ti fi ara nu Yunusa kò sọ́gbọ́n tẹ́ lè dákọ̀ sẹ́ni tó fara nu Yunusa títí kẹ̀ kò kí ń bà ṣé kí n mé example kan wá fún yín dáadáa example kan tó dáa jù tẹ́ lè rí òun ni bàbá wa wà àwọn Yunusa ti fi ẹnu rẹ̀ yìí ó ti fi kó bá wọn nílùú Ògbómọ̀ṣọ́ tẹ́ pé gbogbo èyí tẹ́ ń ṣe pẹ̀lú bàbá wa wá káàkiri nígboro bàbá wa dá wà wá òun ló ń fún àwọn ilé ìlówó òun ní dájà alẹ̀ òun ní ṣe kínní wọn ò tí ì rí fíìmù original film gangan ò tí ì bẹ̀rẹ̀ original film gangan ó dìgbà tí ọwọ́ bá gba Yunusa dáadáa ẹ wà á rí gbogbo nǹkan tó sọ lórí bàbá wa wá ẹ wà á rí àbúbá tó fi jẹ́ fún un níbí tí mo bá sọ pé àwọn nọ́mbà kọ́ school àbílẹ̀ kí wàá bí nǹkan kan tí ń kọ́ mo fẹ́ kọ́ mi tara mi nìyẹn mi ò ní garanti lórí rẹ̀ mi ò wá sure so as alleged gẹ́gẹ́ bá ń ṣe ń gbọ́ báwọn ni wọ́n sponsor rẹ̀ àtàwọn àti ẹmẹ̀wà wọn nínú àwọn tó dúró tì
tó fi di pé wọ́n sọ kókó wá gbé nǹkan tí àwọn tó ń sponsor rẹ̀ gan ò gbéwù rẹ̀ kalẹ̀ bàbá wa ò ní irú rẹ̀ nílùú wọn náà. Àbí ìkí ogun tó fẹ́ máa halè owó nígbà tó yẹ pé ebi ń pa wá torí pé wọ́n ti rí nǹkan tó ṣe nílé ayé rárá pé wọ́n kó bẹ̀ wọ́n lé nínú wọ́n kó bẹ̀ wọ́n lé nínú igi ogun wá dé òun ní oko ẹ̀gẹ́ tó pé oko ẹ̀gẹ́ òun tó nǹkan bí 100 million irú èrè tó òun jẹ níbẹ̀ tí ń sọ lójú agbo is there now on mic ni láti fẹ́ fi praise pé òun ò kí ń ṣe lébi àfà ebi náà sọ pé àwọn lọ sí umra tó yọ ọ̀rọ̀ lóye ẹ wá ṣe títí tí ọwọ́ adé wá ń ṣe ń tán ṣe ẹ ò bá ń wọ̀ kànáńtẹ́ fi wọ́nà àlàáfíà láàrin àwọn lọ́balọ́ba tọ́rọ ara wọn fi yíra wọn èyí náà wá bọ́ sórí ojú kámẹ́rà ẹ wá ń kó làálí fún ọba Ìbàdàn Olúbàdàn ṣe tọ́jú orí àbí ti mọ̀nìyàn àbí tagbára àmọ́ torí pé ti ní confidence pẹ̀lú nǹkan tí Yunusa ń ṣe àwọn èèyàn ń bẹ lẹ́yìn rẹ̀ kí ní bẹ lẹ́yìn rẹ̀ tàwọn ọdún bẹ lẹ́yìn àwọn tó wà nínú ìjọba wa bí àwọn kìnnìkan wa bí ilẹ̀ rí ṣé ẹ fi lérò pé tó fi lè mú ìtẹ́ fi lè kọlu ọba Ìbàdàn lọ́rọ̀ tí ó kàn yín ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba láàrin ara wọn ni ó pàdé ilé ìkòkí eléyìí òṣèlédé kọ́ kàn yín ìmọ̀ràn wáàzí àlàáfíà rẹ̀ bá mọ́ wá ṣùgbọ́n tí mo ń try láti sọ ni pé mo ti kìlọ̀ fún gbogbo ìlú tí ìlú kọ̀ sí wọn gbọ́ mo kìlọ̀ fún ọba ìlú Ọ̀wọ̀ Adé ẹ ṣọ́ra pẹ̀lú tẹ́ fẹ́ ṣe pẹ̀lú àwọn kìíní pẹ̀lú àwọn Yunusa tẹ̀ ń kó jáde tẹ̀ ń kó káàkiri o yọ́ lẹ́yìn o an ordinary citizen náà rí mi ordinary person wọ́n kọ̀ wọn ò gbọ́ wọ́n padà kan Yunusa tí wọ́n ń kọrin kò sírù ìmáàmù rẹ̀ tí wọ́n ń gbé mọ́tò jáde tó wọ́n fi kọ́tìnì tó wọ́n fi bojú fún odidi ìmáàmù tó ń lọ bí tó wù wọ́n bó ṣe rí tánṣe tó wù wọ́n láàrin ìlú kálẹ̀ káàkiri níbo ló padà já sí nìsín adìẹ wà lọ́rí bàlókùn nílùú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ọ̀rọ̀ Yunusa tí ara òrókun wa tí ara òró adìẹ wa táàjọ ń pò pọ̀ lórí nǹkan tí ó wà nínú ìlú ẹ̀yin wá ní náà ló dá àwa náà wá sọ fọ́lọ́run wípé ń tójú wá rí bọ́lọ́run bá fẹ́ fọ̀nà bòmí ìjáde fún tí wọ́n bá fi fojú yín rí yóò fojú yín rí ẹ̀yin lọ́mọ tí ń dùn yín ní ìsìtẹ́ ìfẹ́ pé kẹ́nìkan mọ́jọba àṣẹ fẹ́kí ní yín náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àṣẹ fẹ́kì jáyé ni eléyìí ti di ìṣònú ẹ̀kú ojú yíná fi jẹ Ọ̀yọ́mèsì tẹ́ fi fayé lẹ̀ Ọ̀yọ́mèsì ọmọ ìjọba lọ ni adé wọn tó sì wà lọ́dọ̀ yìí wọ́n gbé kúrò torí nínú tó máa fi kìyìn náà ń bẹ nínú pàdé aládé ni èmi ò mọ̀ rí kí anybody kọ́ but I saw some certain write up yẹn bẹ́ẹ̀ ni mo fẹ́ fi ṣiṣẹ́ tẹ́lẹ̀ and because of time mo fẹ́ mú write up yẹn mo fẹ́ kà jáde bẹ́ẹ̀ wo nǹkan tẹ́nìkan ti sọ onítọ̀hún sọ ọ̀rọ̀ nípa Ọ̀yọ́ débi pé ó ní ntòhún sọ yìí òun tó fún wọn ní numbers of days ntọ́ bá fi mú wọn tó bá fi lè ṣe nǹkan lé lórí rẹ̀ òun ó deactivate gbogbo tóhún ṣe ní Facebook pẹ̀lú wọn ni òun ní nǹkan kásọ nípa Ọ̀yọ́ wọn láyé òun torí pé in tí ọ̀kan Ọ̀wọ̀ Adé náà lọ rí kọrun rẹ̀ bọ̀ ń lọ rí fi kó bá tróònù yẹn nísìn iná fi lọ rí bìlítù rẹ̀ nígbà tí irú Ọ̀wọ̀ Adé bá ń fi irú ààfin lẹ̀ lọ́yọ̀ọ́ tí wọ́n lọ rí pé Olúgbọ́n ní custody court tán lọ rí jókòó tán lọ rí rojọ́ tán wá ń jókòó tán wá ń sọ aburú nípa tán wá ń fi ẹ̀nà sọ̀rọ̀ sí ọba ìlú bòmí lójú ìwọ ọba. I learned a certain lesson online nínú ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ṣe online táwọn fi kọ́ nǹkan I'm into multi-level marketing tó wá díjọ́ kan wọ́n ká kíní kan lọ lẹ́nu kan máa sọ pé multi-level marketing are the same thing anywhere in the world mo ní òótọ́ ni compensation plan wọn ìmímọ̀ yàtọ̀ òótọ́ ni
àmọ́ síbẹ̀síbẹ̀ àwọn tó máa ń tàn wọ́n jẹ àwọn tó máa ń tàn àwọn èèyàn ara wọn jẹ wọ́n wà bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ all the companies agree on one thing ni pé tí wọ́n bá fẹ́ polówó ọjà wọn ò gbọ́dọ̀ bà ilé iṣẹ́ kan jẹ́ lójú ẹ̀ kan àìtúrà ilé iná wọn ò mú ní sọ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọ̀dà ẹ̀túrà ilé iná tẹ́ bá ṣe ẹ̀túrà ilé iná wọ ẹgbẹ̀yẹ̀wò síra wọn náà ní kẹfì tó bá wù yìí. So it depends on now who is going to be the market at official kini yẹn. So we learn this lesson ká tó wá pé lọ́balọ́ba kí ló ka ìwọ ọba láti máa lọ síbi tí tọ́ ọmọ pé crisis wà kí ló ka ìwọ ọba láti mọ lórí mọ wípé àáfà ìlú bìkan tí gbogbo àwọn àáfà yín wà lẹ̀ mufti Ọ̀yọ́ wà lẹ̀ gbogbo wà lẹ̀ lè fún wọn microphone kan mọ sọ̀rọ̀ níwájú ọba wọn wípé àwa yìí o mufti Ọ̀yọ́ kìí ṣe pé gbogbo Ọ̀yọ́ state kọ́ ni mò ń wí o mufti tó jẹ́ ti ìlú Ọ̀yọ́ gangan wà lẹ̀ ìmọ̀nú ẹ ò fẹ́ lẹ́yìn lọ́rọ̀ pé ìwọ ni ó ṣe wáàsí òun ni ó sọ̀rọ̀ ni ó ṣe kínní ẹ wá tẹ ìmọ̀ rẹ̀ mọ́lẹ̀ àti àwọn onílé ìmọ̀ míì tó wà nílùú ẹ wá tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ wá gbé microphone fún Yunusa náà wá tó wá síbẹ̀ ọ wá jókòó níwájú ọba yín láti fi ṣe tó fi parí gbogbo tí ń ṣe ọ wá jókòó síwájú rẹ̀ wọ́n á ṣe gbogbo tí ń ṣe ẹ wá dé wọ́n wá lọ́ba yín ó ti kéré ó ti bìlítù kò tó nǹkan mọ́ ara wa kàn sẹ́yìn gan náà ò ti sin ọ̀ wá dédé bí tí ògbé ti ní bọ́ bàbá wa tẹ̀sí mú mára anyway politically mú ní nǹkan tẹ́lẹ̀ báyìí ṣe ní state but in tí mo fẹ́ kẹ́ lórí mọ́ ni pé this is a state governor kò ló enact law on his own tí kì í bá ṣe púpọ̀ pass through House of Assembly ó ti pass síbẹ̀ yẹn kìí ṣe pé tọ́kàn lọ wọlé ló jáde tẹ́ bá lè lágbára ó ní iye ọjọ́ tó ti wà ń bẹ̀ ẹ sì láwọn tó represent Ọ̀yọ́ níbẹ̀ níbo ni wọ́n wà nígbà tán fi ń gbé lọ́ọ̀ yẹn jáde tán fi ẹ̀nà àkàtà fi sọ pé wọ́n fẹ́ pín yín wọ́n lè fẹ́ fún àwọn aládéládé níbo ni wọ́n wà how you fooling people wọ́n fẹ́ jáde ní ìṣẹ́fẹ́ máa pariwo fún àwọn tálẹ́ fẹ́ pariwo fún níbo láti dá wàhálà lẹ́fẹ̀ẹ́ anybody you can't do it because as of that time nígbà tán mi ṣe kí nìyẹn ẹ ò ráyè wo titi yín ìntẹ́yìn ṣe ń gbà náà ni pé bí t'Ògbómọ̀ṣọ́ ọba ṣe rí náà ni kò ṣe rí kò dà yín láàmú ẹ ò wá ojú rẹ ò sì wórí rẹ kẹsì wá láàfíà kankan fún ìlú Ògbómọ̀ṣọ́ ẹ ò wá ìntẹ́yìn tọrọrẹ́tì tẹ faramọ́ nílùú títí yín ẹ̀yin sọ fún agbóhùn ọ̀gbọ́dọ̀ faramọ́ lọ́dọ̀ títí wa ẹ̀yin forí balẹ̀ fọ́ba títí yín ẹ̀yin ní kí ẹ̀yin àáfà àbẹ̀yẹ ẹgbà tọba títí yín ẹ̀yin wá ń kọ́ àwọn àáfà tí èyí ṣàáfà àti tọ́lọ́ntàmẹ́bì ẹ̀ wá ń kọ́ wọn sí ọba títí wọn ẹ wá rò Ọlọ́run ní gbàna ibìkan láti fi pa yín lẹ́kún ẹ̀nà ìjókòó nísìn àdúrà tó kù tẹ́ mọ̀ ṣe nísìn àdúrà kẹta kọ́ ló kù tẹ́ fẹ́ mọ̀ ṣe nísìn àdúrà kẹlẹ́bà àwọn kẹkẹlẹ́bà oníjàlàbí kọ́ ló kù tẹ́ fẹ́ mọ̀ ṣe nísìn òde ó ṣòro lọ fún yín nísìn ẹ bẹ̀rẹ̀ sí mọ̀ ṣàdúrà wípé kọ́ mọ̀ ṣe é ṣe ni bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí ó pọ́sibù pé dédé bí mo bọ̀rọ̀ èdè ni wọ́n ń gbé adélé ọba títún ìjọ ọba Ọ̀yọ́ mèsì lórí bí ọba sì ti rí bẹ́ẹ̀ ẹ fẹ́ ẹ̀kọ́ bẹ́ẹ̀ balẹ̀ bá lọ tán ẹ tún lérí nínú fídíò wípé ẹ bọ̀ sínú Kùránì ẹ lọ́rí sẹ́nẹ́ lọ́rí máa sa tẹ́ bá fẹ́ sà nǹkan tẹ́ bá fẹ́ sà ẹ bí ẹjọ́ náà lòun náà mọ̀ kọ́ ẹ lọ́rí wo fíìmù tí wọ́n pè ní Jumong tẹ́ bá lọ wo fíìmù tí ń jẹ́ Jumong láti develop láyé máa spread kálẹ̀ káàkiri níjọ́ tẹ́ bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ lóríṣiríṣi tẹ́bẹ̀rẹ̀ máa fi kó lálé fún ọba wa tó ṣe kíní ẹ̀tí ìrírú ìmáàmù ìrí ẹ̀tí ìrírú ẹ̀tẹ́ tó wá s'Ògbómọ̀ṣọ́ confidently òun náà sì tún débẹ̀ ohun lè tẹríba fún kèfèrí ọba kíní kankankan sọba titi yín sì ní òun Ṣàngó ní kìí ṣe kèfèrí ẹ̀yin náà lẹ́sìn lọ pé gbogbo ẹni tó bá jẹ́ alul kitab àgbẹ̀dọ̀ kíní kèfèrí ṣe alul kitab lọ́wọ́ titi yín ẹ ò ṣe yẹn ẹ wá délẹ̀ ní ìsìn wá ń ké pàjáre mo wá ń wo igi ogun lórí social media èmi sì ń pani mo wá rí how desperate how much tó ń pariwo tó ń vibrate wọ́n á rí pé láti gbogbo ara pátápátá kò sí nǹkan tó ṣẹ́kù lára igi ogun tí ò vibrate kí n fi sọ̀rọ̀ bí ṣe rí nìyẹn o lọ́mọ ní kẹ́ lórí pé bí ṣe rí wa bí ṣe rí nìyẹn o Ọ̀yọ́ Mèsì has come to stay. It has come to stay. Ìkìlọ̀ tá a ṣe fún yín níjọ́sí fúnlẹ̀ Yorùbá tá à ń sọ fún yín nísìn ni pé só tí ń bọ̀ ní ìsìn àbí ó ti bọ̀ ní ìsìn ó ti ń délẹ̀ ó jókòó
ó bẹ̀rẹ̀ sí gbówó ọyàn fífẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí mọ́ misbehave ẹ ò kọ́tẹ́ rẹ̀ ẹ̀yin tẹ́ ẹ mọ ìtàn ẹ ò sọ fún pé kó lórí sọ́ra ẹ má jẹ́ ká kàyé ẹrú tó ta bá lá kàyé ẹrú inú ẹrú yóò bàjẹ́ ẹ ò kọ́tẹ́ rẹ̀ ní gbogbo táìmù yẹn ó wá délẹ̀ ní sẹ́wọ́n afẹ́mọ́ kíkálẹ̀ káàkiri wallahi tallahi níwọ̀n bá ní t'Ògbómọ̀ṣọ́ nǹkan tí ó parí fẹ́ẹ́rẹ́fẹ́ ní nítorí Ògbómọ̀ṣọ́ àmọ́ tí yìí Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé Yunusa lé yín lọ́wọ́ ẹ sì tẹ̀lé ẹ fara nù ó ti wá gbé tẹ́ mọ́ sìn lọ́jọ́ kú yín lọ kọ́ mọ́ lọ́jọ́ kú yín o àwọn ọmọ yín ti dé wọ́n mọ̀ dàgbà bá wípé lórí tí ilẹ̀ ti fọ́ Ọ̀yọ́ àwọn ọmọ yín ó ti bá ẹgbẹ́ nínú àbòsí tẹ́ ń ṣe kálẹ̀ káàkiri alhamdulillah 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 kò sí bọ́dọ̀ wọn ò ti ṣe ṣèdájọ́ fẹ́ dà ẹ wọ̀nà tọ́lọ́ wọn bá gbà yọ sí yín ó ti dìbànújẹ́ ayérayé n tí ń bà wá jẹ́ nínú Ògbómọ̀ṣọ́ pé kí ni ọmọ yìí ṣe kíní ká tó wá pé ẹ̀yin gan náà ẹ̀tẹ́ ẹlẹ́tọ̀ọ́ lẹ jókòó lé lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run wa másìkò wá ní ìsàwọn ẹlẹ́tọ̀ọ́ ṣetán ní ìsìn wọn gbàdé wọn bá a ṣe gba tiwa níbí ní ẹ̀fẹ́ pé gbogbo àwọn tẹ́ ń pè é báwọn ní òkùnrin lọ pé kí wọ́n fi wọn dáadé bá a ṣe gba tiwa tá a fi gba mọ́sálásí padà tá a fi gba ìmáàmù padà fúlì tá a fi ṣe ní tó jẹ́ pé gbogbo àwọn tó ṣe kí ni wọ́n máa pariwo kí ni tí wọ́n ní nísìnyí ẹlòmí ó gbé nǹkan jẹ ẹlòmí ó sá lọ wàláì bí ó ṣe padà rí inú yẹn ẹ̀yin tẹ́ ẹ bá wà nídìí àbòsí lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ mo fẹ́ kẹ́ lọ rí mọ́ fi tí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nísìn kẹ́ mọ́ fi kọ́gbọ́n lẹ́yìn ìgbà tí Olóyèdé tó ṣe ti Yunusa ẹ̀mọ́ tó lọ́rí ṣẹlẹ̀ sí ni ẹgbọ́n tó lọ́rí ṣẹlẹ̀ sí ní Senate náà ẹwọ́n mọ́ sí lọ́rí useless Olóyèdé ní tí ò ṣẹlẹ̀ rí ìgbà tí bàbá wa wá tó lọ́rí Fáránù Yunusa ní tí ò ṣẹlẹ̀ rí ìyá kẹsẹ̀ ti bí wọ́n lè gbẹ̀yìn ará Ògbómọ̀ṣọ́ ẹ̀ ti lè sọ̀rọ̀ ayé ẹ̀sìn pé táwọ̀ ọ̀tẹ̀ pariwo rẹ̀ ń gbà náà àwọn náà ṣì wá níyè ní pé òkè nítòótọ́ mọ̀mọ́ ni a wà nínú crisis náà mọ̀mọ́ gbé fún mọ́tò fún Yunusa ṣé jálàbí ló ṣe fún wọn ni àbí kí olókè tó dá tó bẹ́ẹ̀ àbí kí ló ṣe tó dùn mọ́ wọn lára tó bẹ́ẹ̀ náà fi ṣe àdúrú nǹkan báyẹn àṣẹ wọn fara pamọ́ láti pé kọ́mọ fún dá wàhálà fún kalẹ̀ fún anílò Ògbómọ̀ṣọ́ ni ìgbà yẹn làwọn gan tó mọ̀ èmi ò dámọ̀ kó tó di pé wá dé stéèjì wípé àwọn náà wà ní tán blog láti fi defend ara wọn ìjì ogun náà lẹ́yìn tí ń gbé kámẹ́rà sí níwájú wọn sọ̀rọ̀ Ọlọ́run sọ pé Ànábì sọ pé mọ́ ní ìsìn ẹ gbà wá wọn tí ẹ gbọ́dọ̀ tí wọ́n ń ṣe authoritatively wọn tí ẹ gbọ́dọ̀ ṣe ni ẹgbẹ́ gọ́ọ̀nà náà lẹ́ mọ́ pé ẹgbọ́dọ̀ gọ́ọ̀nà náà lẹ́lẹ́ ń lọ tẹ́ fi ń dá lóògùn mọ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ́ fẹnu ara yín sọ pé ẹ̀yin pẹ̀lú gọ́ọ̀nà lẹ́jọ́ ṣe tẹ́ ń ṣe tẹ́ fi tìjì kan rí inú sàmù ẹ wá lórí ṣe ní ìsìnkẹ́ pé káwọn ọ̀yọ́ ìsìnkẹ́ mọ̀ lórí gbẹ̀tọ̀ wọn ìgbà tó lọ́n ṣe pé tó fún wọn lẹ́tọ̀ wọn kọ́ at ease nínú ìrọ̀rùn tìjọ́ tí lù honorably báyìí ní wọn abáyé sàlámù àlékún Peterláwo náà dé Peterláwo dé dáa ní bí wọ́n bá sọ̀rọ̀ kan ni wọ́n bá ṣe nǹkan kan ní láti fi gbádé jáde and we are waiting Ọ̀yọ́ is really creating history à ń rojọ́ tí kíni ọba ṣẹlẹ̀ gbogbo àgbáyé náà ni wọ́n wà ń bẹ you are now in Guinness Book of Record Ọ̀yọ́ tún ti ṣí ànọ́dá abala nínú ìtàn ìgbésí ìrìn àjò ayé wọn kí ló sì fàtọ́rọ̀ wọn fi rí báyìí ẹ lọ rí ìyẹ̀wò dáadáa o kì í ṣe ti ewu o àtúnṣe bẹ́ẹ̀ káwọn ti sin nǹkan bẹ̀rẹ̀ o ègún ni o torí pé kí ni àbòsí ṣíṣe ni ilẹ̀ dídà ni o ẹ wá dúró bí tán ti ń lọ tán ti ń gbalẹ̀ tán ti ń lé wọn 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 gbogbo àwọn tó padà gbà wọn lálejò kàrà tí wọ́n fi mọ jó lódùdú fáwọn tó gbà wọn lálejò wọ́n ń bá bọ̀dì fún wọn ìgbà tó fẹ́ gbà bọ̀dì fún wa l'Ógbómọ̀ṣọ́ kọ́ náà sọ pé títí mọ́ lọ sáà nílé níbí àdúgbò kan bẹ inú ilé kan bẹ agboolé kan bẹ agboolé kan bẹ fún wọn ilé Atọ́yọ̀tẹ̀ l'Ógbómọ̀ṣọ́. So what I'm saying in the essence ni pé ẹ̀yin tẹ́ ẹ mọ ìtàn tó yẹ kẹ́ ẹ mọ paná kẹ́ ẹ mọ bomi sí iná tó le jù ẹ̀yin gan náà lẹ́tọ́ ẹ̀ṣẹ̀ wọn gbé petrol ẹ̀ wọ́n yípo káàkiri níbi tí náà yẹn wà ẹ má jẹ́ kí n purọ́ tẹ̀ yín o.
ẹ ti kọ́wọ́ bọ̀ nǹkan tí kò yẹ kẹ́ kọ́wọ́ bọ̀. So àti wọ́n pé kẹ́ má ṣe pẹ̀lú Yunusa, tẹ́ bá ṣe pẹ̀lú Yunusa, ẹni tó bá ṣe pẹ̀lú Yunusa yóò yọlẹ̀ fún un. Àwọn olówó kéékèèké ọlọ́run ní sowó ní kéékèèké o tí wọ́n rọra ń gbé rí bọ̀ tán lórí ṣe ti Yunusa, mélòó nu wọn ló ti wọlé. Àwọn tó jágbá wọn gan fúnra wọn ọ̀pọ̀lọpọ̀ ní olè pariwo jáde ní ìsìn mo fi Ọlọ́run bá búra fún yín, mo fi Ọlọ́run bá búra fún yín. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ló jẹ́ pé àwọn ibi tán gbé ti ń tà tán ti ń rà wọ́n ti ń tì pa tí nǹkan ń bá wọn lábẹ́nú táwọn èèyàn mind táwọn èèyàn mọ̀, àwọn sì mọ̀ nǹkan tí ń ṣe àwọn, but àwọn tó bá kó sí páńpẹ́ Yunusa tó jẹ́ tiwa à ń bẹ lọ́wọ́ bá fún wọn kọ́nà ọba kọ́ bá wa fà wọ́n yọ láì má tàlàáfíà, torí pé àwa believe tẹ́nibọ́dì ọba ṣe believe èmi fúnra ara mi Zubairu Muhammed Taofeek mo ní confidence, mo ní ìgbàgbọ́ sọ́dọ̀ Ọlọ́run wáyé pé àwọn tẹ́rítàn kó sí páńpẹ́ Yunusa nílùú Ògbómọ̀ṣọ́ wàláhì kì í sojú lásán, irú tí àwọn igi ogun ọba wò ní pé kẹ̀kẹ́ sí sí ara rẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Ọmọ ta fẹ́ mọ tẹ̀lé ìsọmọ dáadáa ni, ṣé ń tòótọ́, ṣé ń tó ṣe kínní, ṣé ọmọ ìlú ni, ṣé ìsọmọ ìlú, ṣé wọ́n rẹ̀ jẹ ni, ṣé wọ́n ṣe kínní ni. àwọn bó ṣe lè tọ́ bẹ̀rẹ̀ sí máa kọrin praise wọn títí tán bẹ̀rẹ̀ sí máa pọ́n òní wọn lórí bá wọn pọ́n ẹ̀wọ̀n ń tà tìbì kan bọ́ síbì kan ẹ̀wọ̀n náà wọn sọ pé kò síwú ìmámù mọ́. So Ọlọ́run mú yín ẹ̀dí sọ pé kò síwú ìmámù mi bí Yunusa mọ́ nísìn. So níwájú rẹ̀ pẹ̀lú ìmámù Ọ̀yọ́ ní ìsìta lójú ra wọn lọ. Ọ̀rọ̀ padà wáyé lórí eléyìí náà. So àyàn ará Ọ̀yọ́ Mercy congratulations fún Ajagungbadé 1. Ọlọ́run wáyé òdìkẹ́ lò pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ̀mí tiwa yìí ó gùn tí inú ogun tá a fi rí nǹkan tá a fi mọ̀ sọ fáwọn ọmọ ìtàn tó ń wọnú ara wọn nìyẹn. This is a complete new leaf of history tó yẹ ṣe bẹ̀rẹ̀ ni. Ìtàn tuntun ti gbéra nìyẹn nílùú Ọ̀yọ́. Ẹ rí lo ẹ lù pẹ́ o àwọn tó bá ní kẹ́ mọ́ lò pẹ̀lú ògo Ọlọ́run ẹ lù wọ́n máa yé ni ọlá nẹ́bí àwọn ọmọ sọ́lá ẹ̀rọ sọ́lá. Kábíyèsí o kábíyèsí o kábíyèsí o Ajagungbadé 1 Ọ̀yọ́ Mercy Ọlọ́run bá lọ́rẹ̀ ní àwọn ọ̀sọ́ tí wá ní sọ ti tàbùkù àṣìṣọ ní sọ wípé a fi ṣe ọ̀tẹ̀ o àwa fi dúpẹ́ fún orí Ọlọ́run nítorí àwọn òkè ń já ẹni tó bá ti ga sókè àwọn òkè ń jábọ́. Intẹ́ ń sọ nípa tí wọn nígbà tá à ń sọ ti Yunusa ní ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ náà gbà ní ẹ̀nà ọmọ Ọlọ́run tó gùn kèlè fẹ́ mọ́ jábọ́. Eléyìí wọn kúṣẹ́ tó fẹ́ jẹ́ léyìí náà bọ̀ ní sí ọmọ ọlọ́mọ náà kọ́ ní ọba Ọ̀yọ́ Mercy nísìn Ọ̀yọ́ Mercy nísìn sí ọmọ ọlọ́mọ náà kọ́ ní iṣẹ́ tó wá fẹ́ jáwọn náà bọ̀ ní ẹ mọ̀ jábọ̀ o eléyìí ti gún bẹ̀yẹn náà gbówù yín kẹsà kò tí ì ṣetán tí ó kù wọn ó ti lọ rí máa to àwọn ìran tẹ́ bá máa jẹ náà máa jẹ ẹ ò lè rún gbogbo ìran yín tán ẹ ò sì lè sọ pé ìran wọn ìjọba mọ́ so agbára kan sì tún sí lọ́dọ̀ yín lórí wọn mọ́ bí ti tẹ́lẹ̀ so you lose the power ìgbà tí èèyàn bá máa ṣe ebi àwa náà sákọ̀ ebi nínú wọn láti ráwọn olóyè yìí náà sọ wípé wọ́n ní àṣàlẹ̀ ilé ìwọ̀n ṣe ká online nítorí pé àwọn afọbajẹ kan àbí nǹkan kẹ̀kẹ́ wọn lọ sí court lórí pé wọ́n fẹ́ stop Ọwọ́ Adé láti pé kọ́ wọ́n lọ sí òde mọ́ torí pé gbogbo òde tó bá lọ ń mú àbùkù báyìí òde téńté ní tẹ fara kó Yunusa gbogbo tó bá ṣe ilé wọn mọ tẹ́lóde ni àwọn àti sọ fún pé gbogbo tó bá fara kó Yunusa yóò mọ tẹ́ ni kò síbi tí Yunusa bá dé yóò tẹ́ ni kò síbi tó bá lọ yóò sọ̀rọ̀ tó fi kọ́ tó fi rọ́ọ̀lù ebó ti sọ̀rọ̀ tó fi lọ rí rọ́ọ̀lù àwọn ará Ifẹ̀ ní Ọ̀yọ́. Ẹ wo fídíò tí bàbá tí ọba ọ̀kan nínú àwọn ọba ní Ifẹ̀ tó jáde tó sọ̀rọ̀ nípa Yunusa náà kò síbi tó bá lọ yóò mú fẹnu kọ ni wàhálà kò síbi tó bá lọ ẹ̀yin náà tẹ fara nù wọn tìyín náà ló dé ó dé bá Olúgbọ́n báwọn Yorùbá ṣe máa ń wí Olúgbọ́n mú mọ́ra ó sì dé bá Àrẹ̀sà náà sì kìíní ó mú mọ́ra ó ti wá dé bẹ́yìn náà nù ó dé bá Ọláọ̀rẹ̀gún ní ìsìn òun náà ó fi tiẹ̀ náà ó lò ní ẹ̀yin náà ẹ mú omi lẹ́ ó lò mọ́ títí yín but you did not give a very good account and a very good history of your land pẹ̀lú kínní ẹgbẹ́ nínú gbogbo history náà máa ti ń sọ láyé yìí tí máa jẹ́ bànújẹ́ ọkàn fún mi jù bí ní Yorùbá man tí máa jẹ́ bànújẹ́ ọkàn fún mi jù ojú tí Bọ̀dé Thomas lọ is such a man pẹ̀lú history tá a padà bá lórí wọn oh my God. It's so touching. Ọ̀yọ́ yìí kan náà ni ẹ̀wọ̀n ìjẹ́ tó lọ rí bẹ́lẹ̀ náà jà sí bàbá tọ̀hún tó dẹ̀ lọ tó fi lọ very very diplomatical
very very diplomatical. Wọ́n mọ bá ń ṣe láàrin àwọn mùsùlùmí, wọ́n mọ bá ń ṣe pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì, wọ́n mọ bá ń ṣe pẹ̀lú àwọn ẹlẹ́sìn mi, wọ́n mọ bá ń ṣe pẹ̀lú àwọn àfà, wọ́n mọ bá ń ṣe pẹ̀lú àwọn lọ́balọ́ba. Bí data ìdíbà ń overall they want to become everything. Fẹ́ dọ́lọ́ ni, fẹ́ dọ́bọ̀ ti dọ́ba náà. Ṣé wọ́n mú mi sí yẹn náà? Fẹ́ dọ́bọ̀ ti dọ́ba náà kò ṣe mọ́ mú mi sí yẹn náà. Àwọn ìyá náà máa ń fa àwọn èèyàn joyè lórí mówó yè wá, wọ́n kò mọ̀ ṣe pàtí wọ́n mọ̀ dáwó fún yàá. Àwọn náà máa ń fẹ́ ló ti já lẹ́nu pé kan fi mọ́ kọ́rọ̀ jọ. Àsìkò tó fáwọn oníkan láti pọ́n lọ pé bàbá mi náà mọ́ pa òwe kan, a fantastic òwe ni màá fi conclude. Bàbá mi ní ọmọ òṣì ọ̀rọ̀ gbàwó, ọmọ ọ̀rọ̀ òṣì gbàwó, bí ilẹ̀ bá sú kálukú ní ó gbalé ìyá rẹ̀ tàbí ti bàbá rẹ̀ láti lọ sùn. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.